èmi ti ń bẹ nílé ọlọ́jọ́ ìbí tòní mo fẹ́ lọ bọ́ lórí ire tòní yọ̀ torí tijọ́ ni títa ń wí tayọ̀tayọ̀ ní ti ṣẹ̀kẹ̀rẹ̀ fún ìláàfin ṣẹ̀kẹ̀rẹ̀ tèmi kì í bá wọn yóò de ìbànújẹ́ ariwo ariwo ayọ̀ lágbàlá Ògúnṣakin mo dúpẹ́ ọlọ́jọ́ ìbí agbé ọkọ oríire 40 ọdún kì í ṣe kékeré nínú ayé o happy birthday to you aláṣẹ àti olùdarí Smith Stitches Empire ọkú ọdún ọkú ìyèdùn òní o ilẹ̀ o princess ọmọọba ni ọ nílé bàbá tá a gbé bí ọlọ́mọ òkè àkó lágbègbè ìkọ̀lé local government ní ìṣèlú bàbá rẹ fún ìláàfin ẹjẹ́ ń kọ́kọ́ wọlé forí adé o mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀fà èmi jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀je n ò rọ́bà fín torí ẹni rọ́bà fín lọ́ bá pa ọmọ àpòkọ́ mọ̀jàkẹ́ gbọ́mọ́ ní burúkú orí o ọmọ wá ọmọ ẹkùn láàfin ọmọ ikú bàbá yèyé aláṣẹ ìkejì òòṣà ọmọ ikú dédé lójú ikú òdì ò mẹbí nílé bàbá rẹ ni ìkọ̀lé èkìtì ní ìṣèlú ọkọ rẹ ọmọ oníkọ̀lé ọbaláyáṣọ ìkọ̀lé irun máṣọṣe kan ń tà lábòṣe ìkọ̀lé irun máṣọṣe kan ń tà lábàkókó ẹkùnkùn ìṣe wọn rún máṣọṣe ìṣẹ̀dálẹ̀ ibi agbébí yín lọ́mọ ni ọmọ olóṣè méjì gbárìmìrìmì kọlẹ̀ ọmọ olókè méjì takọtabo lórí ara wọn ọmọ ọmọdájú pọwọ́ bí ẹni pé sísí ọmọ agúnyán lóko kọ̀lẹ́yà jẹun ọmọ afọdídí ẹni ṣẹ́bọ́n ọmọ ọlọ́dà àrókùrò bẹ́ẹ̀ bóbìnrin yàgàn bó délé ẹlẹ́kọ̀lẹ́ ábí méjì mo ní nílé ọkọ rẹ Ògúnṣakin Ayọ̀dèjì ni ìyá ọlá ọ̀tàn ọlá rẹ ò ní tó o ìyá ọlá mi tàn ọlá rẹ yóò tàn lọ́jọ́ alẹ́ ni ikú kì í pọjọ́ òòlù kú ní rèwerèwe aya Ògúnṣakin Ayọ̀dèjì CEO Smith Stitches Empire Similoluwa opposite Crushes fast food ní ìlú Adó Èkìtì ni wọ́n gbé kalẹ̀.